làwọn òbí tó bá gbà kó tó dára béèrè bí lolùkọ́ tó bá gbà kó tó tẹ̀ra mọ́ ọ̀rọ̀ ìfẹ́ kọjá òye àwọn ọmọdé o tọ́bọ̀ wọlé táwọn òbí bá sọ pé kò jọ ń kọ́ ọ̀pọ̀ wèrè tí bẹ́lẹ̀ ò sàrùn ọpọlọ ọ̀rọ̀ ìfẹ́ ló sọ̀pọ̀ àwọn ọ̀dà lárùn ọpọlọ. Òdodo ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yẹn. Látẹnu Abdul Azeez Waliyu Láyọ̀ Lámìdé àfijù àgbáyé. The golden son of Ìbọ̀lọ́ kingdom. Ìfẹ́ mi là kọ́lé eléyìí o. Ó pẹ̀lú arajà mi rata mi náà tajà ó bí rere queen of music ni. Ìṣẹ̀lẹ̀ tí gbogbo ayé ti ń retí ẹ̀ lélẹ́yìí. Ó ti kú oníròyìn. Ọlọ́run ti ṣe é. Lẹ́nu oníkan láti gbọ́ pọ̀n. Òbí rere bẹ́ẹ̀ gbòòlà láwùdà. Ṣé orí mi ti gbé mi láyà? Kò má sóhun tó lè yà wá o. Tí má ti rí ẹ ìdùnnú mi ayọ̀ mi ti kún o. Onílọ́lọ́run so wá papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Àsopọ̀ ìgbéyàwó alárinrin láàrin òbí rere àtàfíjú àgbáyé. Gbogbo bó ṣe lọ pátápátá nínú rẹ́kọ̀dù ilẹ̀ ó ti gbọ́. Àfíjú àgbáyé ó yá gbé sókè. Ìyàwó mi ti gbòrùka ìfẹ́ kò máa sóhun tó lè yà wá o. Tí bá ti rí ẹ ìdùnnú mi ayọ̀ mi ti kú o. Tí bá ti rí ẹ ìdùnnú mi ayọ̀ mi ti kú o. Onílọ́lọ́run so wá pọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya. Ẹ ò tí ì gbọ́ nǹkankan, ẹ tún gbọ́ kan sí lẹ́nu òbí rere. Ibo ni Fẹ́mi wà ẹ bá mi wá lọ. Ìgbìyànjú lè dárin láìsí karahun. Ọkàn wa ti dìkan lọ́wọ́n bá oníyàwó. Torí àgbẹ̀ ló láró àlùkò ló lò sùn wọn. Èmi mọ̀ ní Fẹ́mi yẹ dákun ẹ̀ má bàndù. Ìdúró rẹ̀ ló wù mí ló ń dá mi lọ́rùn. Sọ̀rọ̀ ẹ̀ ló wù mí tó ń gbé mi lọ́kàn. Ìrìnsí ẹ̀ ló wù mí ẹ dákun ẹ̀ má bàndù. Ìṣesí ẹ̀ ló wù mí ẹ má gbá lọ́wọ́ mi. Gbogbo abẹ́lẹ̀ gàyàn ẹ̀ ló wá bí gbà o. Àfíjú àgbáyé gbóhùn sókè. Ó ti dà láàrin látòní lọ. Ó ti kú òní àrámù fún mi. Mo ti ṣẹ̀tọ́ mi gẹ́gẹ́ bí ọkọ. Mo ti fún ní sàdáàkì gẹ́gẹ́ bí ọkọ. Ọlọ́mọ ìyàwó kábàrà kalẹ̀ o lólùfẹ́ mi. Alájà òbí rere. Kí ni àṣírí ìfẹ́ láàrin ẹ̀yin méjèèjì? Ṣírí ìfẹ́ wa re ẹ máa gbọ́ mi. A ò fìgbà kankan sọ pé ó ti sún àárí. Etí kẹta ò gbọ́ rí tá bá ṣẹra wa. Nígbà sábàbí tí wọn ò fi ń yá sí wa. Wọ́n ní ẹ má dá wọn lóhùn àárín wọn ṣe dá sí. Wọ́n má forí olúwa ìfagbọ́n. Ṣé gbọ́ báyìí o? Ẹ̀yin tẹ́ máa ń dá sọ̀rọ̀ olólùfẹ́ méjì. Ẹ tún gbọ́ kan sí lẹ́nu àfíjú àgbáyé. Dídùn dídùn lè so ìfẹ́ wa máa so. Oníṣó kíkan ló láọ̀ lọ́hùn ọba. Ó ti rí ìpàdé omi dán ọ̀nà jí o. Ẹ̀wẹ̀ yín jú ìyàwó kẹwo ìfẹ́ mi. Gbogbo èèyàn ló lẹ́wà ṣùgbọ́n jura wọn lọ. Ìyàwó mi ló dára jù lóbìnrin o. Agúnlẹ̀yìn jú ni ìyàwó mi o. Ẹ wo eré ìkọjá fẹnuròyìn wìtìwìtì ló ń ta lórí igbá o. Ìfẹ́ mi la kọ́lé ẹ̀. A ti gbé jáde kásàgbà. Marketed and distributed by Excel Films and Records International. Shop 1 Owódé police station ọ̀fà. Excel tún wà lórí ta náírà lu Ògbómọ̀ṣọ́. Tó fi mílì tó wà lókèrè junction Òmùaran nípínlẹ̀ Kwara. Àtọ́fíìsì Excel tó wà ní shopping U18 and 16. Àmì Arena shopping complex Bọ́ládé Òṣòdì Lagos. Telephone 0808-135-3988. You see the adivisi on Islam tá a gbé akọ́lé ẹ̀ ní ìfẹ́ mi. Látẹnu Abdul Azeez Waliyu Láyọ̀ Lámìdé àfijù àgbáyé. Àtàlájà mi rata mi náà tajà òbí rere. A ti gbé jáde ẹ̀yin náà ra kẹ́gbọ́ kẹ́wò kẹ́gbà. Ó kọjá bẹ́ẹ̀.